obìnrin ti pọ̀ jù lọ́wọ́ náà. Ó pọ̀ jù. Ṣé wọn lọ fún ọkùnrin tó máa wá fún ìyàwó ẹ̀ lọ́wọ́? Wá fún mi ni ò wá fún mi. Láti náà ní sìn mo lọ gba owó lápò tí mo fi ra mọ́tò ní kí ló ń ṣe torí ẹ̀ ni mo ṣe gbogbo eléyìí náà. Kí ló fi ṣe yàn? Kí ló fi ṣe yàn? Màdámù ọkọ yín lẹ̀ ń pẹ́ wọlé lórí tó tó báyìí ń ta. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ kí ni ti yín? Kí ló dé? Ìwọ ni gbọ̀rọ̀ mi jẹ lẹ́rù ti yín. Ẹ̀kẹ́ mi dùn. Gbọ̀rọ̀ mi jẹ lẹ́rù. Ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ṣe ń sọ kì í ṣe gbọ̀ràn mí dẹlẹ́rù gbà ràn mí dẹlẹ́rù ni Yorùbá máa wí nítorí pé kì í ṣe gbọ̀ràn gbà ràn mí báwo ni gbà ràn mí yóò ṣe di ẹlẹ́rù ni àwọn baba ńlá wa máa ń wí. Kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tí a ti ń sọ̀rọ̀ nípa kùdìẹ̀kudiẹ tó wà nínú àṣìlò èdè Yorùbá àti bí àwọn ènìyàn ṣe ń lo ọ̀rọ̀ Yorùbá. Ilé ìfẹ́ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa ẹ yẹ̀ wá wò lórí www.yorubaclinic.com ìyẹn ni ẹ̀rọ alágbàtà wa lórí Instagram àti Yorùbá Clinic ni à ń lò lórí Twitter Yorùbá_clinic tó bá jẹ́ orí YouTube ni àti Yorùbá Clinic TV àbí orí Facebook Yorùbá Clinic TV náà ni à ń lò. Ẹ kàn sí wa kẹ́yìn kí ó kọ́ èdè Yorùbá ní àkọ̀tun. Ǹjẹ́ kó tó wá di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín èmi Ọláìyá Àyìndé Ọlárẹ̀wájú mò ń wí pé ẹ wà ní àlàáfíà.